ẹ̀yin ọmọ Ọlọ́run pé orúkọ Jésù pé gbogbo alágbára tí ń nà mí lẹ́gba ẹ̀mí mímọ́ ò gbẹ́gbà lọ́wọ́ ẹ̀ kó fi nà alágbára tí ń nà mí ní pàṣán lórí ayé mi, lórí iṣẹ́ mi, lórí ọmọ, Olúwa gbẹ́gbà lọ́wọ́ rẹ̀, ogun ọ̀run fi nà alágbára tí ń fòrò ayé mi lórúkọ Jésù kó gbọgbé àtẹ̀yìn lórúkọ Jésù ti Násárẹ́tì. Láti òní lọ lẹ̀kùn ìṣerere ṣí fún ayé mi lórúkọ Jésù, lẹ̀kùn ìṣerere ṣí fún ìwọ tó ń wọ̀ mí lórúkọ Jésù, lẹ̀kùn àánú ìgbédìde ọ̀tun kó dé bá ayé rẹ̀, ọ̀run kó so ayé rẹ̀ di ọ̀tun, ògo tuntun kó fọ̀n lórí ayé rẹ̀ lórúkọ Jésù, àti ọwọ́ ńlá Olúwa kó lá ọ̀nà tuntun kan ọ́, bẹ́ẹ̀ ni ó rí láṣẹ Baba Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Jésù agbára wa, àmín àmín lórúkọ Jésù.